A kú dédé wòyí, a kú kó lè dá, yóò rọrùn fún gbogbo wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹlifẹli ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlógún nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́tó gbẹ̀rù ìhun lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party lánàá ti ṣe ọjọ́rú ni wọ́n ti kànmínú sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kan eléyìí tí ìpè rẹ̀ tó wáyé láàrin ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Bọ́lá Ahmed Tinubu àti ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí orílẹ̀-èdè Amẹ́ríkà Anthony Blinken, níbi tí Anthony Blinken tó ti ń pe Bọ́lá Ahmed Tinubu lákọ̀ọ́kọ́ ó kì í kú oríire, ẹlẹ́ẹ̀kejì lórí ìpè ọ̀hún tó wáyé láàrin àwọn méjèèjì ọ̀hún. Níbẹ̀ ló ti ń sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣetán báyìí láti nawọ́ ìrànwọ́ ìbáṣepọ̀ eléyìí tó dánmọ́rán pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu àti orílẹ̀-èdè wa Nàìjíríà ní gẹ́rẹ́ tí Tinubu bá ti gba idà ìṣàkóso agbára orílẹ̀-èdè yìí, èyí tí ó wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Nínú ọ̀rọ̀ tí Blinken sọ, ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní gbogbo ohun tí wọ́n bá ní ìkápá láti lágbára ni wọ́n sà láti fi ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ ohun tó wáyé níbi tí Bọ́lá Ahmed Tinubu náà ti ń dá padà tó sì ń dúpẹ́ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún bẹ́ẹ̀ bá gbàgbé ló wà ní orílẹ̀-èdè Faransé báyìí, níbi tí bàbá òun ti lọ fún ìsinmi ọlọ́jọ́ péréte àti ìpàdé kan eléyìí tó wáyé láàrin òun pẹ̀lú Kwankwaso lórí àsọyépọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe tẹ̀síwájú. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Àtíkù Abubakar, onírúfẹ́ ìpè lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí orílẹ̀-èdè Amẹ́ríkà pe Bọ́lá Tinubu yìí jẹ́ ohun tí ò múnádóko rárá pẹ̀lú ọ̀rọ̀ kùngbákùngbé eléyìí tí orílẹ̀-èdè ọ̀hún ti sọ sí orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọ̀rọ̀ àbùkù kan tó fi mọ́ ọ̀rọ̀ ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé léléyìí tó fi hàn ipò orílẹ̀-èdè ọ̀hún kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló ṣe ṣe rí láti ọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú Labour Party eléyìí tí Yunusa Tanko tóun náà sọ wípé ìpè yìí kìí ṣe ohun tó jẹ́ pé ó fi ìfẹ́ hàn bí kò ṣe pé wọ́n fẹ́ tan orílẹ̀-èdè Nàìjíríà láti fi búrẹ́dì kó wa ní omi ọbẹ̀ jẹ ni. Àwọn ẹ̀ka méjì tẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìgbájú ìgbámú tí wọ́n ní kẹ́ríkẹ́rí bá bọ̀dé ni wọ́n fi ń dára wọn lọ́lá lánàá nílé ẹjọ́ Tribunal èyí tó rí sí ìgbẹ́jọ́ awuyewuye ọ̀rọ̀ tó súyọ lẹ́yìn ìbò tàwọn ààrẹ èyí tó wáyé níbi tí ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú Labour Party tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n ti gba ilé ẹjọ́ lọ wípé ètò ìbò èyí tí wọ́n fi kéde Bọ́lá Ahmed Tinubu yìí wípé ètò ìbò ọ̀hún ó ní ọwọ́ kan màkàrú nínú lánàá nílé ẹjọ́ ọ̀hún ní gẹ́rẹ́ tí wọ́n ṣí àwọn ilẹ̀kùn ilé ẹjọ́ náà gbalasa wípé kí àwọn èèyàn tó bá ní ẹjọ́ kan sí ìkejì kí wọ́n máa wọlé jókòó. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ rí èyí tí wọ́n ti yọ̀wé ìgbélé rẹ̀ fún eyín Lámìdí Àpápá lòun náà wọlé tààràtà sílé ẹjọ́ náà nílùú Àbújá lánàá láti lọ rí jókòó sí ẹgbẹ́ tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsí ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi. Ṣùgbọ́n tí àwọn igun kejì nínú ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tí ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú náà pàápàá jù bí wọ́n yẹ ṣe àpèjúwe wọ́n ní ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú Labour Party èyí tó fi ọwọ́ dí gàgá ààyè tí Lámìdí Àpápá fẹ́ jókòó sí lẹ́gbẹ̀ẹ́ Peter Obi wípé ààyè rẹ̀ kọ́nù àti wípé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́ ọ̀hún èyí tó ń lọ nílé ẹjọ́ lọ́wọ́ látàrí wípé kò sí mọ́ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party àti wípé wọ́n ti yọ̀wé ìgbélé rẹ̀ fún Julius Abure wípé òun gangan lẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Labour Party òun ló lẹ́tọ̀ọ́ àti àǹfààní láti jókòó sí ààyè náà. Ọ̀rọ̀ yìí dá háùháù sílẹ̀ àwọn alátìlẹyìn Lámìdí Àpápá làwọn náà bá fárígá, àwọn alátìlẹyìn Julius Abure àwọn náà fárígá níbi tí ọ̀rọ̀ wọn ti fẹ́ máa di ariwo nílé ẹjọ́ kó tó di pé àwọn ọlọ́pàá èyí tó wà ní àyíká ilé ẹjọ́ náà nílùú Àbújá lánàá
wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún kó má kọjá ohun tí wọ́n rò àti eléyìí tó jẹ́ wípé ó lè ṣe ìdíwọ́ fún ilé ẹjọ́ àti ọ̀rọ̀ eléyìí tó ń lọ nílé ẹjọ́ náà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àparò kan ò ga jù kan lọ àfi èyí tó bá bà sórí ebè. Àdíá fún ìròyìn eléyìí tó ń jáde báyìí lọ́wọ́ o láti ìpínlẹ̀ Zamfara níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Bello Matawalle tó ti ké sí àjọ EFCC èyí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣòwò ìlú kùmọ̀kùmọ̀ tó ń ti ìwà ọ̀daràn mìíràn èyí tí wọ́n sọ wípé wọ́n kọ ìwé ránṣẹ́ pé gbogbo àwọn gómìnà tó fẹ́ kúrò lórí àlééfà ní ìparí oṣù yìí àti àwọn alámòójútó wọn gbogbo tó fi mọ́ àwọn òṣìṣẹ́ wọn láti farahàn nínú iléeṣẹ́ àjọ EFCC tó kalẹ̀ sílùú Àbújá kí wọ́n tanná wo ètò ìṣèjọba wọn àti wípé wọ́n fẹ́ wo bí wọ́n ṣe ná owó ìlú lásìkò tí wọ́n ń bẹ lórí oyè. Eléyìí tó fà á kí gómìnà ìpínlẹ̀ Zamfara Bello Matawalle tóun náà sọ wípé àjọ EFCC ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ti di pínre láàrin ọmọ ọlọ́fà kan ò gbọ́dọ̀ jù kan lọ. Ó ní wípé àparò gan ò ga jù kan lọ o àfi èyí tó bá bà sórí ebè. Ó léyìí tó bá bà sórí ebè ọ̀hún tó kọ̀ tí ò tètè kúrò irú àparò bẹ́ẹ̀ ni ọlọ́dẹ ní fi yí ata o. Ó ní báyìí orí iṣẹ́ tí ẹ rán sí àwọn gómìnà tó fi mọ́ àwọn alámòójútó àti àwọn tó bá gómìnà ṣiṣẹ́ wípé kí wọ́n farahàn níwájú ilé ẹjọ́ yìí. Bẹ́ẹ̀ náà ni kí ẹ ránṣẹ́ ọ̀hún sí gbogbo àwọn alákòóso pátá àti gbogbo àwọn àgbà ọ̀jẹ̀ èyí tó jẹ́ pé wọ́n di ọ́fíìsì ńláńlá mú o lábẹ́ ààrẹ àti iléeṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí àwọn náà kí wọ́n farahàn láti ṣe ìwádìí gbogbo bí nǹkan ṣe lọ sí lásìkò tí wọ́n bẹ ní ọ́fíìsì gẹ́gẹ́ bí àwọn olùdarí. Ó ní bí ẹ bá ti ṣe èyí ó ní ẹ ti pín ẹ sì ti láre àti wípé lótìtọ́ àti lódodo ló fi hàn wípé ẹ ń fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà ẹ sì fẹ́ ìwà àjẹbánu. Nínú ọ̀rọ̀ Matawalle ti ṣe gómìnà ìpínlẹ̀ Zamfara ó ní òun ní tòun òun ò lẹ́bọ lẹ́rù o kì í ṣe wípé ẹ̀rù ló ń ba òun bí kò ṣe wípé ohun tó tọ́ sí Táyé ó tọ́ sí Kẹ́hìndé. Ó ní bẹ́ẹ̀ bá ti pín lọ́dọ̀ àwọn gómìnà kẹ́ ẹ pín dé iléeṣẹ́ ààrẹ kí ohun gbogbo kó lè tùbà àti wípé orílẹ̀-èdè Nàìjíríà kó lè bọ́ kúrò lọ́wọ́ ìwà àjẹbánu. Arábìnrin kan rèé ẹni ọdún mẹ́rìnléní ogójì 44 years Olúwatóyìn Fáládé ló ti gba ilé ẹjọ́ tí ó ń kọ ọkọ aya sílẹ̀ èyí tó wà ní orílẹ̀ Agége nílùú Èkó lọ báyìí wípé kí wọ́n fi ìpínyà sí ìrìn àjò ìfẹ́ èyí tó wà láàrin òun àti ọkọ òun tí í ṣe ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years tí orúkọ ọkọ rẹ̀ jẹ́ Olúwaṣẹ́gun. Wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ nílé ẹjọ́ náà wípé kí lohun tó fà á tó fi gbé irú ìgbésẹ̀ báyìí. Oníṣẹ́ rí ọkọ òun ti ṣe Olúwaṣẹ́gun yìí ó jẹ́ olójúkòkòrò ọkùnrin tí kò ní àmójúkúrò. Ó ní kì í fojú rí ohun gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú ihò lára obìnrin àti kí obìnrin kó wọ síkẹ̀ẹ̀tì. Ó ní yóò máa sáré tẹ̀lé wọn ni yóò máa gbọ̀n bí ẹ̀kọ́ gbígbóná ni èyí tó sì fà tó ti dá wàhálà sílẹ̀ nínú ilé láàrin òun àti àwọn obìnrin àjèjì èyí tó ń gbé wálé. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn obìnrin àjèjì máa ń wá ọkọ òun tí ṣe Olúwaṣẹ́gun wálé tí wọ́n sì máa ń béèrè pé ń bo ló wà. Ó ní òun náà máa ń ta bí ọgbọ́n wípé kí lohun tí wọ́n fẹ́ tí wọ́n máa ń jẹ́wọ́ ara wọn wípé aya Ṣẹ́gun làwọn jẹ́ tàbí ìyàwó àfẹ́sọ́nà Ṣẹ́gun làwọn jẹ́ o nítorí pé ó ń sọ fún àwọn wípé òun ò tíì ní aya nílé. Ó ní ní báyìí o kí wọ́n pín òun pẹ̀lú Ṣẹ́gun níyà. Nínú ọ̀rọ̀ òun tí arábìnrin Olúwatóyìn tẹ̀síwájú olóhun ti ní àǹfààní láti bí ọmọ méjì fún Olúwaṣẹ́gun tí ọ̀kan jẹ́ ọdún 8 èkejì sì jẹ́ ọdún 11. Oníṣíwájú ìgbà yìí kóhun tó ṣe alábàápàdé Ṣẹ́gun kó tó di kóhun fẹ́ ní ọdún bíi 11 sẹ́yìn èyí tó ní ìgbéyàwó ọ̀hún ó ti pé ọdún 11 kí wọ́n sì pín wọn níyà báyìí ló sọ di mímọ̀ wípé òun ti bí àwọn ọmọbìnrin méjì síbì kan tẹ́lẹ̀ rí èyí tó ń kó àwọn ọmọ méjì ọ̀hún wá fẹ́ Ṣẹ́gun. Ó ní ọ̀kan nínú wọn ti pé ọmọ ọdún 15 èkejì nínú wọn tó sì jóbìnrin làwọn méjèèjì yìí ó ti pé ọmọ ọdún 18. Ó ní gbogbo gbàlẹ́rú máa ń ba òun nítorí ìwà àìfojúlóbìnrin eléyìí tí Ṣẹ́gun gbé wọ̀ ìwà ṣìnà àti àìbìkítà kó má di pé yóò ní nǹkan kan papọ̀ pẹ̀lú àwọn ọmọ òun èyí tí ó ti wá padà dá wàhálà sílẹ̀. Ó ní báyìí kí wọ́n pín wọn níyà ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Ṣẹ́gun ó ní olúwa mi ẹ dákun ẹ dábọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ òun nífẹ̀ẹ́ ìyàwó òun ó ní lótìtọ́ àti lódodo lòun máa ń kó obìnrin ṣùgbọ́n òun tọ́jú aya òun bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní tẹ́lẹ̀ kóhun tó fẹ́ tẹ́rẹ́ lórí ṣùgbọ́n ó ti sanra báyìí àti wípé òun túra ẹ̀rọ tuntun ìgbàlódé fún un àti àwọn ohun tó tẹ́ òun sì ń ṣe fún àwọn ọmọ lásìkò. Ó ní báyìí òun ti di àtúnbí
òun yóò sì yí padà. Adájọ́ ọ̀hún Adéwálé Adégòkè nínú ọ̀rọ̀ tirẹ̀ ó ní àwọn méjèèjì kí wọ́n padà lọlé láti lọ máa gbé pọ̀ nínú ìfẹ́, ayọ̀ àti àlàáfíà, kí Ṣẹ́gun kó sì máa ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí baálé ilé kó sì jìnnà sí ìwà àgbèrè eléyìí tó lè ṣe àkóbá fún un. Àjọ FRSC èyí tó rí sí ẹ̀ṣọ́ àti ààbò ojú pópó báyìí ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti da ẹ̀bi lu awakọ̀ tírọ̀kì ńlá kan èyí tó ń kó sìmẹ́ǹtì tó sì jẹ́ ọkọ̀ eléyìí tó jẹ́ iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote tó wà ní ìpínlẹ̀ Ògùn látàrí eré àsápajúdé. Nínú eré àsápajúdé ọ̀hún lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, èyí tí awakọ̀ tírọ̀kì iléeṣẹ́ sìmẹ́ǹtì Dangote náà níbi tó ti kọlu ọ̀kan nínú àwọn ọlọ́pàá èyí tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn tó sì gbá ọlọ́pàá ọ̀hún tí ẹ̀mí fi bọ́ lára ọlọ́pàá náà pẹ̀lú bí èèyàn márùn-ún bí wọ́n ṣe farapa nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún ní agbègbè kan èyí tí wọ́n pè ní Satan Petrol Station èyí tó wà lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Abẹ́òkúta níjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Alẹ́ ọjọ́ ìṣẹ́gun tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ FRSC èyí road safety ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Florence Okpe ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tó sì dá ẹ̀bi lu ẹni tó wakọ̀ Dangote náà látàrí eré àsápajúdé èyí tó fa ìṣẹ̀lẹ̀ jàǹbá ikú ọlọ́pàá èyí tó kọlù tó sì gba ọlọ́pàá náà tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra tó èèyàn márùn-ún sì farapa. Lára àwọn ọkọ̀ èyí tí wọ́n ní ó tó bíi 9 èyí tí ọkọ̀ náà tó bàjẹ́ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní ọkọ̀ sìmẹ́ǹtì Dangote, ọkọ̀ típà kan, ọkọ̀ bọ́ọ̀sì yẹ́lò kan tó fi mọ́ ọkọ̀ akọ́tàmì kan tàwọn ọlọ́pàá tí wọ́n pè ní Amọ̀tàn àti Toyota kan tó fi mọ́ ọ̀kadà 7. Ní báyìí ẹni tó jẹ́ alukoro fún àjọ road safety ní ìpínlẹ̀ Ògùn Florence Okpe ó ní àwọn tí wọ́n ṣèṣe yìí ni wọ́n ti gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú nígbà tí wọ́n ti gbé ọlọ́pàá ọ̀hún lọ sí àgbè ìgbókùpamọ́sí ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti ń ké sí àwọn ẹbí rẹ̀ kí wọ́n lè ṣe ohun tó tọ́ lórí òkú ọlọ́pàá náà. Ó lẹ́ni tó wa ọkọ̀ òun náà ni ó ti wà ní àrọ́wọ́tó àwọn ọlọ́pàá láti máa ṣe ìwádìí àti láti ṣe àyẹ̀wò ọpọlọ fún un. Lákòótán nínú ìròyìn wa, ẹni tó jẹ́ ààrẹ fún àwọn òṣèré orí ìtàgé ẹ̀ka ti Yorùbá ní orílẹ̀-èdè wa Nàìjíríà Tampan Bọ́lájí Amúsàn tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Latin ohun àló ti sọ di mímọ̀ wípé kí ló dé tí àwọn òṣèré ṣe ìrànlọ́wọ́ fún ọmọ ẹgbẹ́ àwọn èyí tó bá wà lórí ìdúbúlẹ̀ àìsàn Latin tó tẹ̀síwájú lásìkò eléyìí tó ń farahàn lórí iléeṣẹ́ rédíò kan èyí tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n sì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló fà á tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú orí ìtàgé ẹ̀ka ti Yorùbá gbogbo wọn ni wọ́n kú pìpìpì sórí àwọn àìsàn eléyìí tí ò tó pa wọ́n o. Níbẹ̀ ni Latin ti bẹ̀rẹ̀ sí ní tẹnubọ̀ ọ̀rọ̀ ó ní mílíọ̀nù 10 èyí tó lé ni àwọn ti fẹ́ ná sórí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún èyí tó jẹ́ pé wọ́n béèrè fún ìrànlọ́wọ́ tí wọ́n sì ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn èyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni ara wọn ti yá. Ó ní yàtọ̀ sí èyí o, ọ̀pọ̀lọpọ̀ ètò ni wọ́n ti là kalẹ̀ wípé ẹni tó bá ti béèrè fún ìrànlọ́wọ́ tó sì jọ ọmọ ẹgbẹ́ Tampan kí wọ́n gbéra ní pápápá láti máa ṣe ìrànlọ́wọ́ ọ̀hún fún wọn. Ó ní ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ náà èyí tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn ni wọn kì í béèrè fún ìrànwọ́ láti ọwọ́ ẹgbẹ́ náà pé bóyá ojú ló ń tì wọ́n, aró ni wọ́n sì máa ń bora wọn mọ́ra èyí tó jẹ́ pé àṣẹ̀yìnbá àṣẹ̀yìnbọ̀ ikú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló máa ń já sí tí àwọn ará ìlú yóò sì máa da ẹ̀bi lu ẹgbẹ́ láláìmọ̀ wípé àwọn tí wọ́n ṣàìsàn tí wọ́n kú sórí ìdùbúlẹ̀ àìsàn ọ̀hún ni wọ́n béèrè fún ìrànlọ́wọ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ ojúlówó ẹgbẹ́ Tampan. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ló máa ń fà á tí èyí tó bá wà lórí àìsàn nínú wọn àbí èyí tó bá nílò ìrànlọ́wọ́ kì í fi béèrè torí wípé kì í ṣe ojúlówó ọmọ ẹgbẹ́ Tampan. Láti ní lákòótán ó ní ẹgbẹ́ Tampan ẹgbẹ́ aláàánú pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe orí ìtàgé ó ní tọ́rọ́kọ̀bọ̀ tí wọ́n ní o làwọn náà ń da sínú kóló kan èyí tí wọ́n yà sọ́tọ̀ fún ẹnikẹ́ni yòówù tó bá jẹ́ ojúlówó ẹgbẹ́ tó sì béèrè fún ìrànlọ́wọ́ ẹgbẹ́ Tampan. tó ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní lórí ìkànnì tẹ́ ẹ ti ń wò wá yìí. ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀, ẹ subscribe kẹ́ ẹ sì rí dájú pé ẹ tẹ notification bell
lórí ìkànnì yìí. Ẹ ṣíà, ẹ láìkì, kẹ́ sì fi kọ́mẹ̀ntì yín kẹ́ ẹ fi máa fi sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè fọ́lọ̀ wá ń bẹ̀, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dìgbà míì tẹ́tù máa bá ọ̀tún ìròyìn Feli-feli pàdé. Ire àtayọ̀ náà fi pàdé o. Fúnmi Adélúgà lẹ́nu tó múròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.